ẹni ẹlẹ́ni for good 9 months ọmọ ẹ̀dà ọmọ nìyẹn ọmọ ló ń gbé bọ̀ yẹn for good 9 months ẹ ti ẹ bẹ̀rù ó jọ ọmọ gbé ni ọmọ tó fẹ́ jí gbé lọ́lọ́ yìí ló ń gbé bọ̀ yìí ọmọ ló ń gbé bọ̀ yẹn. Ní ìlú Ìkòròdú, ariwo ta látàrí bí ọwọ́ ṣe tẹ ajínigbé kan ní iwájú Ikorodu Health Center. Ọmọ ìkókó kan ló fẹ́ jí gbé kí ọwọ́ tó tẹ̀ ẹ́, bó tilẹ̀ jẹ́ wípé kò jẹ́wọ́ ohun tó fẹ́ lo ọmọ náà fún. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ wípé ó fẹ́ dàbí ẹni pé ó fẹ́ fi ọmọ náà ṣẹ́ṣó ni, tàbí àwọn bàbá àsàlẹ̀ kan ló bẹ̀ẹ́ ní iṣẹ́ ibi náà láti lo ọmọ náà fún ètùtù, ṣùgbọ́n tí orí ọmọ náà kò gbàbọ̀dè. Olórí burúkú òwò náà fẹ́ bú gàfẹ́ ló fẹ́ àrífi sọdún ìyá ẹ̀ àwọn fámílì ẹ̀ wà ń bẹ òlè ráwọn ẹ̀yẹn mú ṣé owó bọ́lá tọ̀run ni olórí burúkú olòṣì ìyá ẹ̀ bóyá máa wà nìyẹn olórí burúkú olòṣì olórí burúkú ìyá ẹ̀ ó fẹ́ ló fẹ́ àrífi sọdún ó fẹ́ fi Ferrari sọdún òní bá wọn ṣe ọdún yìí happy new year oníke olórí burúkú ẹ̀wọ̀n ló máa ti ṣe kó ní bàbá ń gbẹ́jọ́ gan tó bá pè tó bá dé gan tó bá pè tó bá ti ń bọ̀ ló máa l'accident àwọn tó bá rún ẹ̀ṣẹ̀ burúkú yìí ẹni ẹlẹ́ni for good 9 months ọmọ ẹ̀dà ọmọ nìyẹn ọmọ ló ń gbé bọ̀ yẹn for good 9 months ẹ ti ẹ bẹ̀rù ó jọ ọmọ gbé ni ọmọ tó fẹ́ jí gbé lọ́lọ́ yìí ló ń gbé bọ̀ yìí ọmọ ló ń gbé bọ̀ yẹn ó ti ń gbé bọ̀. ìyáda. Wọ́n ti wá rọ àwọn òbí láti tọ́jú ọmọ wọn dáadáa kí èèyàn sì wà ní ojúlalákàn fi ń ṣọ́rí.